nífẹ̀ẹ́ Òbésèré ló jẹ́ kí n gbà láti jẹ́ kó fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó kejì rẹ̀ o. Yínká TNT ṣàlàyé ìdí ẹ̀ tó fi fẹ́ Alhaji Abbas Akande Òbésèré. Èdùmàrè kó bá wa dáwọ́ ibi dúró láwùjọ àwọn onítìátà ni o. Ridwan ọmọ Ajílẹ̀yẹ náà mà tún ti jáde láyé. Ọmọ àfẹnubí ni ọmọ tí mo pàdánù ọ̀hún. Ibrahim Chatta ló tàn mọ́lẹ̀ sí ìròyìn ikú ọmọkùnrin tó kéde lójú òpó ayélujára rẹ̀ lọ́sẹ̀ tó kọjá bẹ́ẹ̀. Ọkọ jẹ́wọ́ ṣíṣekú pa ìyàwó rẹ̀ kún àwọn ẹ̀yà ara rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ nílùú Ìlọrin. Ọ̀dájú ẹ̀gbọ́n kan rèé o. Ó ṣekú pa àbúrò rẹ̀ nítorí 20,000 naira, ẹgbẹ̀rún lọ́nà 20 náírà l'Ondo. Wọ́n tún sọ́sẹ́ láabi wọn o. Ìpayà bẹ́ sílẹ̀ lẹ́yìn tí ikọ̀ Boko Haram tún ṣekú pa 60 èèyàn ní Borno. Lórí ọ̀rọ̀ tí Sowore gbé sójú òpó ayélujára, àjọ DSS fún iléeṣẹ́ ìtàkùn ayélujára Twitter ní ọjọ́ kan láti yọ ọ̀rọ̀ tí Sowore sọ tako Tinubu kúrò. Sowore yarí. Olórí Olúwaṣìndára ayọ̀ nínú ayé mi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Mo nífẹ̀ẹ́ Òbésèré ló jẹ́ kí n gbà láti jẹ́ kó fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó kejì rẹ̀ o. Yínká TNT ṣàlàyé ìdí ẹ̀ tó fi fẹ́ Alhaji Abbas Akande Òbésèré. Ọ̀rọ̀ ìfẹ́ àárín gbajúmọ̀ obìnrin agbanilámọ̀ràn nípa ìbálòpọ̀ Yínká TNT àti gbajúmọ̀ olórin Fuji ni Alhaji Abbas Akande Òbésèré ló ti di ohun tí àwọn èèyàn ń sọ kiri. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni lohun tí ọ̀pọ̀ àwọn èèyàn ń wí. Ńṣe làwọn èèyàn ń ka ọ̀rọ̀ náà sí eré tàbí àwàdà. Àwọn kan tiẹ̀ ń sọ pé ìfẹ́ sí èrè. Wọ́n ní Yínká TNT onísọkúsọ àti Òbésèré ọba àṣàkáṣà wọ́n bá ara wọn mu. Ìròyìn náà ló ti wá gba ìgboro gba orí ìkànnì ayélujára pé lóòótọ́ ni gbajúmọ̀ agbanilámọ̀ràn lórí ìbálòpọ̀ Yínká TNT ti gbà láti di ìyàwó kejì fún gbajúmọ̀ olórin Fuji ni Alhaji Abbas Akande Òbésèré. Yínká TNT ló ṣàlàyé nípa ìdí ẹ̀ tí ó fi gbà láti di ìyàwó kejì fún gbajúmọ̀ akọrin Fuji náà lórí àtẹ̀jáde kan tí ó kọ jáde lórí ayélujára. Ó sọ pé ẹni tí ó dá pẹ́ńsù ló tún dá ìrẹ́zà. Yàtọ̀ sí ìtumọ̀ yìí, ó túmọ̀ sí pé gbogbo ènìyàn ló ní àṣìṣe ṣùgbọ́n a ní àǹfààní láti ṣe àtúnṣe. TNT ṣàlàyé pé ìyàwó àkọ́kọ́ Òbésèré fúnra rẹ̀ gba ìbáṣepọ̀ àárín òun àti Òbésèré pé kò sí ìṣòro kankan láàrin àwọn. Yínká sọ pé kò sí ènìyàn kankan lórílẹ̀ ayé yìí tí kò ní ìṣòro ṣùgbọ́n ìgbéyàwó òun pẹ̀lú Òbésèré ti sọ ọ̀pọ̀ ìṣòro òun di pẹ̀tẹ́lẹ̀. Nínú àtẹ̀jáde náà ńṣe ló fi àwọn àwòrán tí ó yà pẹ̀lú Òbésèré hàn gẹ́gẹ́ bí ẹ̀rí sí àwọn tó sì ń ṣiyèméjì pé Òbésèré kò lè ní ìyàwó kejì. Yínká tún ṣèlérí pé òun yóò gbé fọ́nrán fídíò ètò ìmọ̀ra ẹni àwọn jáde lórí ìkànnì YouTube fún ẹ̀rí àti àmì ìbáṣepọ̀ tó dánmọ́rán. Èdùmàrè kó bá wa dáwọ́ ibi dúró láwùjọ àwọn onítìátà ni o. Ridwan ọmọ Ajílẹ̀yẹ náà mà tún ti jáde láyé. Òṣèrékùnrin onítìátà Ridwan Ọlámilékan Ajílẹ̀yẹ, ọ̀kan nínú àwọn ọmọ gbajúgbajà òṣèré nígbà kan, olóògbé Yẹ̀kínní Ajílẹ̀yẹ ti jáde láyé. Ìròyìn nípa ikú òṣèrékùnrin náà ló jáde síta lójú òpó ayélujára Instagram lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún 2025. Ohun tó fa ikú olóògbé gan náà ni wọn kò tí ì fìdí rẹ̀ múlẹ̀ lásìkò tí à ń kó ìròyìn yìí jọ. Òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta Sátidé ni ìṣẹ̀lẹ̀ ikú òṣèrékùnrin náà wáyé nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Ikú Ridwan Ajílẹ̀yẹ ló wáyé lẹ́yìn tí àwọn gbajúmọ̀ àgbà òṣèré méjì Péjú Ògúnmọ́lá àti Ibrahim Chatta ń ṣọ̀fọ̀ àwọn ọmọ wọn. Gẹ́gẹ́ bí ó ṣe wà lójú òpó ayélujára Instagram, ikú olóògbé náà ni wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí èyí tó bá àwọn mọ̀lẹ́bí, akẹgbẹ́, ọ̀rẹ́ àti gbogbo àwùjọ òṣèré sinimá lápapọ̀ lójijì. Ọlámilékan ló jẹ́ ọmọ tó ní ọjọ́ ọ̀la rere ṣùgbọ́n ikú gé ẹ̀mí rẹ̀ kúrú tó sì mú lọ ní kíákíá. Alágùnbẹ́léwò ti Àgùnbẹ́léwò tó jẹ́ gómìnà fún ẹgbẹ́ òṣèré nípínlẹ̀ Ọ̀ṣun ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí ọmọdé tó ní ìwà ìrẹ̀lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò bá wọn ṣe ẹgbẹ́ òṣèré. Ọba Ọláyíwọlá nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ṣàlàyé pé ṣàdédé ni òun rí àwòrán olóògbé tí wọ́n gbé síta pé ó ti kú tí òun sì gbé fóònù òun pé kí òun kàn sí lórí fóònù ṣùgbọ́n àbúrò rẹ̀ ló gbé ìpè náà tó sì sọ fún òun pé ẹ̀gbọ́n òun ti kú. Gẹ́gẹ́ bí alàgbà náà ṣe wí, ó ní ọmọ gidi ni Ridwan ṣùgbọ́n nítorí kò kí ń ṣe ọmọ ẹgbẹ́
òun kò mọ nǹkan púpọ̀ nípa rẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló ti wá ń lọ síbi ètò ìsìnkú olóògbé, àmọ́ ó ní òun ò ní lè lọ nítorí tí òun jẹ́ ọba. Gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ náà ṣe wí, Sango of Africa nígbà tó ń sọ̀rọ̀ sọ pé ó jẹ́ ìyàlẹ́nu ńlá fún òun torí pé òun sì rí olóògbé náà nígbà tó gbé iṣẹ́ tí wọ́n bẹ̀ wá. Ta ni Yẹ̀kínì Ajílẹ̀yẹ tó jẹ́ bàbá fún olóògbé Ridwan Ajílẹ̀yẹ? Ọdún ni Yẹ̀kínì Ajílẹ̀yẹ jẹ́ lágbo eré sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọdún 1953 ni wọ́n bí àgbà òṣèré náà tó sì jáde láyé nínú oṣù kẹwàá ọdún 2006. Ajílẹ̀yẹ kó ipa ribiribi nínú eré sinimá tí ọ̀pọ̀ àwọn òṣèré sì tara rẹ̀ di ìlúmọ̀ọ́ká nígbà ayé rẹ̀. Yàtọ̀ sí pé ó jẹ́ òṣèré, Ajílẹ̀yẹ jẹ́ àgbà òǹkọ̀tàn àti olùdarí ìtàn nígbà ayé rẹ̀. Lára àwọn sinimá rẹ̀ tó gbajúmọ̀ ní Kòtò Ọ̀run, Kòtò Ayé, Ẹran Ìyá Òṣogbo, Buhari Ọmọ Òrukàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ àfẹnubí ni ọmọ tí mo pàdánù ọ̀hún. Ibrahim Chatta ló tàn mọ́lẹ̀ sí ìròyìn ikú ọmọkùnrin tó kéde lójú òpó ayélujára rẹ̀ lọ́sẹ̀ tó kọjá bẹ́ẹ̀. Lórí ikú ọmọkùnrin àfẹnubí Ibrahim Chatta tó jọlọ́run nípè lọ́sẹ̀ tó kọjá, gbajúgbajà òṣèré tíátà ní Ibrahim Chatta tó kéde ikú ọmọkùnrin náà ọmọ ọdún 14 lójú òpó ayélujára ìkànnì Instagram rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta Sátidé. Ibrahim Chatta dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣèlú, olólùfẹ́, ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti àwọn akin ẹgbẹ́ rẹ̀ fún àtẹ̀jíṣẹ́ ìbánikẹ́dùn tí wọ́n fi ránṣẹ́ sí. Ibrahim yànnàná bí ọmọkùnrin tó jáde láyé ọ̀hún ṣe jẹ́ sí i. Ó ní ọmọ náà kì í ṣe ọmọ bíbí inú òun. Chatta sọ wípé Muhammed ní orúkọ ọmọkùnrin àfẹnubí òun tó dágbére fáyé náà. Ó ní ikú ọmọ náà bà òun lọ́kàn jẹ́ gan-an. Ó ní kò sí abiyamọ kankan tó nífẹ̀ẹ́ kó gbọ́mọ sí. Gbajúgbajà òṣèré náà sọ wípé Ọlọ́run fi ọmọ 3 ta òun lọ́rẹ. Òun sì tún ní àwọn ọmọ àfẹnubí lákàtà òun. Ó ní àwọn ọmọ àfẹnubí òun pọ̀ gan-an, àti àwọn ọmọ àfẹnubí àti àwọn ọmọ tó ti ara òun jáde, ọmọ òun ní gbogbo wọn. Chatta gbàdúrà pé kí Olúwa dúró ti gbogbo àwọn òbí tó bá pàdánù àwọn ọmọ wọn. Tí a ò bá gbàgbé, a ó rántí pé nínú àwòrán tó gbé síta nípa ikú ọmọkùnrin náà lọ́sẹ̀ tó kọjá ló ti kọ sójú òpó ayélujára náà pé iná líláì wà iná lílé rọ̀jìhìm, tí ó túmọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ la ti wá, ọ̀dọ̀ rẹ̀ la ó padà sí. Bákan náà ni ó kọ pé yá Allah, ìwọ ló mọ gbogbo nǹkan, súnre o ọmọ mi. Ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ àti olólùfẹ́ Chatta ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá kẹ́dùn lórí ikú ọmọkùnrin àfẹnubí rẹ̀ ọ̀hún. Ṣé àdúrà gbogbo èèyàn ni pé kí Ọlọ́run ó má jàrí àjálù ibi? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí láwùjọ àwọn gbajúmọ̀ òṣèré tíátà, torí láìpẹ́ yìí ní ìròyìn ikú ọmọkùnrin kan ṣoṣo tí àgbà òṣèré lóbìnrin Péjú Ògúnmọ́lá bí jáde láyé nílùú Ìbàdàn. Ọ̀fọ̀ ọmọ Péjú Ògúnmọ́lá yìí ní àwọn gbajúmọ̀ òṣèré ń ṣe lọ́wọ́ kí wọ́n ó tó tún gbọ́ ti ìṣẹ̀lẹ̀ ikú ọmọ àfẹnubí Ibrahim Chatta. Ìṣẹ̀lẹ̀ ikú àwọn ọmọ méjèèjì yìí ló ti sọ agbo eré sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà sínú ìbànújẹ́. Ọkọ jẹ́wọ́ ṣíṣekú pa ìyàwó rẹ̀ kún àwọn ẹ̀yà ara rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ nílùú Ìlọrin. Ìkà. Ọkọ jẹ́wọ́ pé òun lọ́wọ́ nínú ṣíṣekú pa ìyàwó rẹ̀, ẹni tí í ṣe aláboyún, àti bó ṣe kún àwọn ẹ̀yà ara rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó ló sọ èyí di mímọ̀ lásìkò tí wọ́n ṣàfihàn àwọn afurasí ní àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá. Tí a ò bá gbàgbé, àbúrò ọkọ lọ́kùnrin ló jẹ́ fífi gbòòrò òfin gbé lẹ́yìn tí wọ́n ṣekú pa obìnrin aláboyún kan fóògùn owó ṣíṣe nílùú Ìlọrin. Ìṣẹ̀lẹ̀ burúkú ṣíṣekú pààyàn sóògùn owó lójú ìlú Tèmídire Zone 4 ní Ẹgbẹ̀jìlá nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara sínú ìpayà lẹ́yìn ìṣekúpa obìnrin aláboyún abilékọ Esther Enemo ẹni ọdún 29 nípakúpa. Ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́bọ̀ Thursday nílégbèé ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Ekene Enemo. Olùfarakásá náà ni wọ́n sọ wípé òun nìkan ló wà nínú ilé lálẹ́ ọjọ́rú Wednesday tí wọ́n padà ṣàkíyèsí pé wọ́n ti ṣekú pa á, wọ́n sì ti kùn ẹ̀yà ara rẹ̀ sí wẹ́lẹ́wẹ́lẹ́, èyí tó sọ agbègbè náà sínú ìpayà. Nígbà tí àwọn akọ̀ròyìn ṣàbẹ̀wò sí agbègbè ibẹ̀ lọ́jọ́ àbámẹ́ta Sátidé, àwọn ará àdúgbò ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó burúkú gbà tó sì mú ìfura lọ́wọ́. Ará àdúgbò kan ẹni tó ní kán forúkọ bo òun láṣìírí sọ wípé mọ̀lẹ́bí Elémo ni wọn kò dá mọ̀ dáadáa ládùúgbò, ẹ̀yà Ìgbò ni wọ́n, àwọn kò dá wọn mọ̀ dáadáa tàbí iṣẹ́ tí wọ́n ń ṣe, wọ́n kàn máa ń darí dé lálẹ́ ni. Nígbà míì sì nìyí tọ́jọ́ bá ti fẹ́ pòfírí ni àwọn máa ń mọ̀ pé wọ́n wà nínú ilé, wọn kì í sábà gbé ilé náà. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ bí ọkọ rẹ̀ lákòókò tó ń fa omi
fojú kan rí arákùnrin kan tó lo ìbòjú tó kúrò lágbàlá ilé olùfarakásá náà lálẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Ará àdúgbò náà sọ wípé ọkọ òun takò tí arákùnrin náà sì ṣí ìbòjú tó fi bo ojú rẹ̀ tó sì pe ara rẹ̀ ní àbúrò ọkọ. Níṣẹ́ ló ti ilẹ̀kùn ilé náà láti mọ́ta tó sì lọ. Ìgbà náà ni ọkọ òun ṣàkíyèsí pé nǹkan kan tó mú ìfura lọ́wọ́ ti ṣẹlẹ̀. Obìnrin kan wà nínú ilé náà ṣùgbọ́n arákùnrin kan jáde kúrò láti inú ilé. Nǹkan kan ṣẹlẹ̀. Níṣẹ́ ló ké pe obìnrin náà láti ojú fèrèsé ṣùgbọ́n kò sí ẹnìkan tó dáhùn. Ará àdúgbò náà fi kún pé nígbà tó yá àwọn ṣàkíyèsí ẹ̀jẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ lágbàlá ilé ọ̀hún. Lẹ́yìn náà làwọn ké gbàjarè síta. Ará àdúgbò míì náà tóun náà sọ̀rọ̀ tó ní kán forúkọ bòun láṣìírí fìdí rẹ̀ múlẹ̀ nígbà tí àwọn agbófinró dé tí wọ́n tọpinpin yẹ ilé ọ̀hún wò ṣáájú kí wọ́n tó lọ san igbó tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ lákòókò tí wọ́n ń san igbó ọ̀hún ni wọ́n ṣàwárí àárín ẹ̀yà ara obìnrin náà dé ìsàlẹ̀. Ará àdúgbò náà sọ wípé wọn kò rí ẹ̀yà ara obìnrin náà láti àárín lọ sókè. Ọkọ olùfarakásá yìí ni wọ́n sọ pé ó jẹ́ oníṣòwò ìtajà kẹ́míkà ohun ọ̀gbìn àti àwọn ohun èlò ìrìnsẹ́ ní ẹnu ìloro ìlú lápá ẹkùn àríwá Kwara ní kò sí nílé nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà wáyé. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara SP Adétòun Èjìrẹ́ Adéyẹmí sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé àwọn agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ ṣàwárí ẹ̀yà ara olùfarakásá tí wọ́n ti kun ẹ̀yà ara rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ nínú igbó lẹ́bàá ilégbèé wọn pẹ̀lú àwọn ẹ̀yà ara mìíràn tí wọ́n ṣàwárí nínú àpò lábẹ́ afárá kan tó wà nílùú náà. Iléeṣẹ́ ọlọ́pàá bákan náà fìdí ìfigbóró òfin gbé àbúrò ọkọ lọ́kùnrin ọ̀gbẹ́ni Sylvester Enemo ẹni ọdún 29 múlẹ̀, ẹni tí wọ́n rí tó kúrò nílé ọ̀hún ní kòpẹ́kòpẹ́ ṣáájú kí wọ́n tó kẹ́fìn ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ti náwó gan ọkọ olùfarakásá náà ọ̀gbẹ́ni Ìkẹ́nẹ́ Enemo fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀. Ọkọ náà sì ti jẹ́wọ́ pé òun lòun rán ẹnìkan lọ ṣekú pa ìyàwó rẹ̀. Òkú olóògbé náà ti jẹ́ wíwú lọ ilé ìgbókùpamọ́sí ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì Ìlọrin fún àyẹ̀wò òkú ṣíṣe. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Òjó Adékìmí pàṣẹ kí ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó mú dá àwọn aráàlú lójú pé ìdájọ́ òdodo gbọ́dọ̀ fojú hàn. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá kábàámọ̀ ìṣẹ̀lẹ̀ burúkú náà tó ṣe ní láàánú, wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì yàgò fún ìgbésẹ̀ tó lè pè fún ìpayà ìbẹ̀rùbojo láàrin ìlú. Àtẹ̀jáde náà fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìfarajìn lójúnà láti tan ìmọ́lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ náà àti láti fojú àwọn àṣeláàbí náà wíná òfin. Ọ̀dájú ẹ̀gbọ́n kan rèé o, ó ṣekú pa àbúrò rẹ̀ nítorí 20,000 naira (20,000 náírà) l'Ondo. Ìkà. Ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Eze Elechi Amadi ti jẹ́wọ́ pé òun ṣekú pa àbúrò òun ẹni ọdún 18 Otu Ifeanyi níjọba ìbílẹ̀ Òdìgbó nípínlẹ̀ Ondo lásìkò aáwọ̀ Òwò. Amadi wà lára àwọn afurasí 111 tí iléeṣẹ́ ọlọ́pàá ṣàfihàn nílùú Àkúrẹ́, olú ìlú ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Adébọ̀wálé Lawal ṣe ṣàlàyé, ìmọ́lẹ̀ tàn sí ìṣẹ̀lẹ̀ náà nígbà tí olùgbé agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé Olúwafẹ́mi Ọládipúpọ̀ fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé àgbá aláwọ̀ aró kan tí wọ́n fi okùn dúdú so wà níwájú ilé rẹ̀. Lẹ́yìn ìwádìí, iléeṣẹ́ ọlọ́pàá ṣàwárí òkú Otu Ifeanyi nínú àgbá aláwọ̀ aró náà tó wà níwájú ilé Olúwafẹ́mi Ọládipúpọ̀. Dírọ́ọ̀mù náà ni Amadi gbé sórí ọ̀kadà tó sì jábọ́ lásìkò tó ń gbé lọ pé kí òun lọ ju òkú náà sọnù. Ọwọ́ ti tẹ afurasí náà báyìí tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo Aláyàndé Olúṣọlá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé Amadi ṣekú pa àbúrò rẹ̀ nítorí 20,000 náírà (20,000 naira). Olúṣọlá ní afurasí yìí ló mú àbúrò rẹ̀ tó di olóògbé wá sí ìpínlẹ̀ Ondo tó sì fẹ̀sùn kàn pé ó jí owó tó tó 20,000 naira. Lẹ́yìn ọ̀pọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò, Amadi jẹ́wọ́ pé òun ṣekú pa àbúrò rẹ̀ Ifeanyi Otu nítorí owó tó sọ pé ó jí. Láti lè bo ara rẹ̀ ní àṣírí, ó gbé òkú náà sínú àgbá ńlá tó sì gbé sórí ọ̀kadà láti lọ jù ú dànù síbi tí ó jìnnà. Ṣùgbọ́n àṣírí rẹ̀ tú nígbà tí àgbá ọ̀hún yí dànù lórí ọ̀kadà nígbà tó ń lọ, èyí tó ṣàfihàn òkú àbúrò rẹ̀. Kété ni àwọn oṣojú mi kòrò ké sí iléeṣẹ́ ọlọ́pàá tí afurasí náà sì ti wà ní àhámọ́ báyìí. Agbẹnusọ ọlọ́pàá ní àwọn
ti parí ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà tí afurasí ọ̀hún yóò sì fojú ba ilé-ẹjọ́ láìpẹ́. wọ́n tún sọ sẹ́ẹ̀ láabi wọn o. ìpayà bẹ́ sílẹ̀ lẹ́yìn tí ikọ̀ Boko Haram tún ṣekú pa 60 ènìyàn ní Borno. àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram ti ṣekú pa 60 èèyàn nínú ìkọlù òru mọ́jú kan nípínlẹ̀ Borno. ìlú Darujama tó jẹ́ ibi tí ikọ̀ ọmọ ogun Nàìjíríà ń tẹ̀dó sí ní ààlà Nàìjíríà àti Cameroon ní ìkọlù náà ti wáyé níbi tí wọ́n ti ṣekú pa ọmọ ogun 5. iléeṣẹ́ ọmọ ogun òfurufú Nàìjíríà ti sọ pé òun ti ṣekú pa ọmọ ẹgbẹ́ náà tí iye wọn jẹ́ 30 lẹ́yìn ìkọlù ọ̀hún. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ibi tí ìkọlù náà ti wáyé jẹ́ agbègbè tí àwọn èèyàn ti fi ilé wọn sílẹ̀ ṣáájú, àmọ́ wọ́n ti ń padà síbẹ̀ ṣáájú ìkọlù ọ̀hún. ó kéré tán ilé 20 àti ọkọ̀ akérò bọ́ọ̀sì 10 ni wọ́n bàjẹ́ ní Darujama nígbà tí wọ́n ṣekú pa àwọn awakọ̀ àti agbaṣẹ́ṣe 13. gbogbo àwọn tó kú ló jẹ́ àwọn tó ń gbìyànjú láti tún ìlú náà kọ́. nígbà tó ṣàbẹ̀wò sí abúlé náà lọ́jọ́ àbámẹ́ta sátidé, gómìnà Babagana Zulum sọ pé ó ṣeni láàánú pé láàrin oṣù díẹ̀ sẹ́yìn làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń padà sí abúlé yìí tí wọ́n sì ń bá iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn lọ níbẹ̀. ó ní iye àwọn ọmọ ogun tí àwọn ní kò tó láti kojú ìṣòro ìpèníjà yìí. ó fi kún pé àwọn ti tún ṣàgbékalẹ̀ ikọ̀ aláàbò tó ń ṣọ́ inú igbó níbẹ̀ láti jáwé sóbì ètò ààbò agbègbè ọ̀hún tó mẹ́hẹ̀. agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun òfurufú Iheme Ejodame sọ pé àyẹ̀wò àwọn láti ojú òfurufú fi hàn pé àwọn ọmọ agbésùnmọ̀mí náà ń sá lọ sí ìhà àríwá nínú igbó. ìjọba Nàìjíríà ti túbọ̀ jáwé sóbì akitiyan rẹ̀ láti rẹ́yìn àwọn agbésùnmọ̀mí náà nínú ọdún yìí lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún bẹ̀rẹ̀ sí ń kọlu àwọn ibùdó àwọn jagunjagun rẹ̀. nínú oṣù kẹrin ọdún yìí, gómìnà Zulum sọ pé ikọ̀ Boko Haram yóò padà bẹ̀rẹ̀ àkọlù tuntun. láti nǹkan bíi ọdún 15 sẹ́yìn ní ikọ̀ Boko Haram ti ń da ìpínlẹ̀ Borno láàmú àti àwọn apá ẹkùn kan lórílẹ̀‐èdè Nàìjíríà. nǹkan bíi mílíọ̀nù 2 èèyàn ló ti di aláìlégbé tí 40,000 èèyàn sì dèrò ọ̀run látàrí àwọn ìkọlù ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn náà. ọdún 2015 ni ẹgbẹ́ náà ṣàṣeyọrí jùlọ látàrí bí ọ̀pọ̀ agbègbè ṣe wà ní ìṣàkóso rẹ̀ nípínlẹ̀ Borno. àmọ́ ọdún kan ṣáájú ọdún náà ni orúkọ ẹgbẹ́ ọ̀hún tàn káàkiri àgbáyé lẹ́yìn tí wọ́n jí akẹ́kọ̀ọ́ 100 àti 50 gbé nílé ẹ̀kọ́ girama ìlú Chibok. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, títí di àsìkò yìí àwọn kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà sì wà ní ìgbèkùn àwọn Boko Haram. lórí ọ̀rọ̀ tí Sowore gbé sójú òpó ayélujára, àjọ DSS fún iléeṣẹ́ ìtàkùn ayélujára Twitter ní ọjọ́ kan láti yọ ọ̀rọ̀ tí Sowore sọ tako Tinubu kúrò. Sowore yarí. àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti kọ ìwé sí iléeṣẹ́ ìtàkùn ayélujára X táwọn èèyàn mọ̀ sí Twitter tẹ́lẹ̀ pé kó yọ ojú òpó ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore kúrò lórí ìtàkùn náà látàrí ọ̀rọ̀ kan tó sọ, èyí tí àjọ DSS ní ó tàbùkù orílẹ̀-èdè Nàìjíríà ó sì tún lè ṣàkóbá fún ètò ààbò Nàìjíríà. nínú lẹ́tà tí àjọ DSS kọ sí ọ̀gá àgbà iléeṣẹ́ ayélujára Twitter ní Texas lórílẹ̀-èdè Amẹ́ríkà lọ́jọ́ 6 oṣù kẹsàn-án yìí ló ti fẹ̀sùn kan Sowore pé ó tàbùkù ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú ọ̀rọ̀ tó fi léde lójú òpó ayélujára Twitter rẹ̀. àjọ DSS ní lálẹ́ ọjọ́ 25 oṣù kẹjọ tó kọjá ní nǹkan bíi aago 11 kọjá ìṣẹ́jú 32 ní Sowore fi ọ̀rọ̀ náà léde lójú òpó rẹ̀. ọ̀rọ̀ tí Sowore fi léde náà ló sọ pé ọ̀daràn @official Albert lọ sí orílẹ̀-èdè Brazil láti lọ sọ pé kò sí ìwà àjẹbánu mọ́ lábẹ́ ìjọba òun ní Nàìjíríà. ìgboyà ńlá lèyí láti parọ́ láì ní ìtìjú rárá. nínú lẹ́tà náà tí ọ̀gbẹ́ni B. Bámgbóyè buwọ́lù lórúkọ ọ̀gá àgbà DSS ní àjọ náà ti ṣàlàyé wípé kì í ṣe ojú òpó Tinubu @official Albert nìkan ní Sowore dojú ọ̀rọ̀ kọ, bí kò ṣe pé ó tún sí ọ̀pọ̀ èèyàn lọ́nà. àjọ DSS fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nǹkan tí Sowore sọ jẹ́ ìwà ipá sí ẹlòmíràn lórí ayélujára. bákan náà sì ni ọ̀rọ̀ ọ̀hún lè dá rògbòdìyàn sílẹ̀. àjọ DSS tún sọ nínú lẹ́tà náà pé ọ̀pọ̀ èèyàn ló ti bu ẹnu ẹ̀tẹ́ lu ọ̀rọ̀ tí Sowore fi léde lójú òpó Twitter rẹ̀ yìí. kódà
àwọn alátìlẹyìn ààrẹ Tinubu kan ti ń jáde ṣe ìfẹ̀hónúhàn lójú pópó. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ní ọ̀rọ̀ tí Sowore sọ lòdì sí nǹkan tí ìwé òfin Nàìjíríà ẹ̀ka 51 àti ìsọ̀rí 19, 22 àti 24 sọ lórí ìwà ọ̀daràn. Àjọ DSS ní ẹni tó sọ̀rọ̀ àti ẹni tó gbé ọ̀rọ̀ náà jáde lè fojú winá òfin gẹ́gẹ́ bí òfin Nàìjíríà ṣe ṣàlàyé. Ìdí nìyí tí àwọn fi kọ ìwé sí iléeṣẹ́ ayélujára Twitter láti yọ ọ̀rọ̀ náà kúrò àti ibikíbi tí wọ́n bá ti pín ọ̀rọ̀ náà dé lórí ayélujára. Àjọ DSS ní tí ó bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ láàrin wákàtí 24, àjọ DSS yóò gbé ìgbésẹ̀ tó lágbára lórí ọ̀rọ̀ náà. Àjọ DSS ní Sowore ti tàbùkù ààrẹ Nàìjíríà láàrin àwọn orílẹ̀-èdè àgbáyé. Bákan náà ló sì tún ti ṣàkóbá fún orúkọ àti ètò ààbò Nàìjíríà. Ẹ̀wẹ̀, Sowore ti fèsì wípé òun kò ní yọ ọ̀rọ̀ tóun fi léde lójú òpó Twitter kúrò. Sowore tó sọ èyí di mímọ̀ lójú òpó Twitter rẹ̀ lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 7 oṣù kẹsàn-án yìí sọ pé iléeṣẹ́ ayélujára Twitter ti kàn sí òun. Wọ́n sì sọ pé àjọ DSS fẹjọ́ òun sùn pé ọ̀rọ̀ tóun fi léde lójú òpó Twitter ọ̀hún tàbùkù ààrẹ Nàìjíríà. Sowore ní kò jọ òun lójú pé àjọ DSS kọ lẹ́tà láì ní ìtìjú sí iléeṣẹ́ Twitter láti yọ ojú òpó òun kúrò lórí ìtàkùn ayélujára Twitter láàrin wákàtí 24. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà ní ìgbésẹ̀ àjọ DSS lòdì sófin àti pé òfin ti ara wọn ní ìjọba tó wà lóde ń tẹ̀lé kì í ṣe ìwé òfin Nàìjíríà. Sowore ní àwọn ọlọ́pàá ní ìjọba ti ń lò láti fìyà jẹ òun àti láti dúnkokò mọ́ òun. Ó ní ìgbésẹ̀ àjọ DSS láti kọ ìwé sí iléeṣẹ́ ayélujára Twitter l'Amẹ́ríkà fi hàn pé aláìnítìjú làwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó yẹ kó máa wá ojútùú sí ètò ààbò Nàìjíríà tó mẹ́hẹ̀. Sowore sọ wípé òun ò ní yọ ọ̀rọ̀ tí òun sọ dànù. Kódà bí òun ò bá ní ojú òpó Twitter àti Facebook mọ́ tàbí tí òun bá wà lẹ́wọ̀n, ó ní òun kò ní dẹ́kun bí òun ṣe ń gbógun ti ìwà ìbàjẹ́. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.